èèyàn mẹ́ta tí ẹ̀yà ara pè níjà wọ́n bọ́ sọ́wọ́ Ndlea fún ẹ̀sùn oògùn olóró. Nínú ìgbìyànjú wọn láti wáwọ́ ìwà gbígbé oògùn olóró bọlẹ̀ lórílẹ̀‐èdè yìí, àjọ National Drug Law Enforcement Agency (Ndlea) ó ti nawọ́ gán èèyàn mẹ́ta tí ẹ̀yà ara pè níjà fún ẹ̀sùn kan náà. Ọjọ́ àìkú Sunday tí ń ṣe ọjọ́ 10 oṣù karùn-ún ọdún 2026 yìí ní Ndlea ìmọ̀lómọ̀ fi àtẹ̀jáde àti àwòrán àwọn afurasí náà léde. Femibabafemi tí ń ṣe adarí ìkéde ní Ndlea ó ṣàlàyé nínú àtẹ̀jáde náà pé bàbá àgbà ẹni 60 ọdún torúkọ rẹ̀ ń jẹ́ Romanus Nwabara ó máa wà lára àwọn àkàndá ẹ̀dá tí ọwọ́ má bà fún ẹ̀sùn náà. Àwọn ìlú ọ̀tọ̀ọ̀tọ̀ bíi Kwara àti Anambra ń ló ní ọwọ́ mà ti bà àwọn àkàndá ẹ̀dá náà lẹ́yìn iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ tí Ndlea mọ̀ ṣe. Gẹ́gẹ́ bí Babafemi ṣe kéde, inú igbó kan tí wọ́n ń pè ní Apaka nílùú Onitsha ní ìpínlẹ̀ ti Anambra ní Ndlea mọ̀ ti dọdẹ bàbá àgbàlagbà torúkọ rẹ̀ ń jẹ́ Romanus Nwabara lọ. Wọ́n mú afurasí náà níbẹ̀ pẹ̀lú egbòogi olóró skunky tí ìwọ̀n rẹ̀ mà jẹ́ 250 250 grams. Inú àwọn ọ̀rá pẹlẹbẹ ìmọ̀lómọ̀ ni wọ́n mà di oògùn olóró náà sí fún títà. Afurasí kejì tí Ndlea mọ̀ kéde rẹ̀ ó ní Amos Kenneth ẹni ọdún 25 tí ọwọ́ mà bà ní agbègbè Ògbúnike ní ìpínlẹ̀ ti Anambra kan náà. Ẹ̀yà ara mọ̀ pé òun náà níjà, àmọ́ wọ́n bá tramadol tí ìwọ̀n rẹ̀ mà tó 160.3 grams ní ọwọ́ rẹ̀. Bí Ndlea ṣe ṣàlàyé, àjọ náà sọ pé àwọn mà tún bá oògùn míì tí a mọ̀ sí diazepam lọ́wọ́ rẹ̀. Wọ́n ní kóró 80 pills ìmọ̀ ló máa wà lákàtà Amos tó fi ń ṣòwò. Wọ́n wá fi kọ́rọ̀ wọn pé oògùn olóró kan náà tí ń ṣe Ezol 5 tí ìwọ̀n rẹ̀ mà jẹ́ 38.23 grams ó mà tún wà lọ́wọ́ afurasí yìí pẹ̀lú skunky tí gíráàmù rẹ̀ jẹ́ 176.99. Àwọn òṣìṣẹ́ Ndlea tó ń wọ́de lójú ọ̀nà bodè sáàdù ó ní wọ́n mà dá ọkọ̀ akérò kan dúró. Nínú rẹ̀ ó ní wọ́n ti rí egbòogi olóró skunky tí ìwọ̀n rẹ̀ mà jẹ́ 6.3. Àjọ yìí ó mà ṣàlàyé pé inú àpò ilé ẹ̀kọ́ kan ní egbòogi olóró ọ̀hún mà wà. Èrò ọkọ̀ náà kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Usman Salisu tí ẹ̀yà ara pè níjà ó ní wọ́n ló ní yàtọ̀ sí àwọn àkàndá ẹ̀dá tí ọwọ́ Ndlea má bà yìí. Àjọ náà sọ di mímọ̀ pé àwọn mà tún kojú àwọn tí wọ́n ń ṣòwò oògùn olóró ní Lekki, Ìjọra Bádíà ní ìpínlẹ̀ Èkó, ní Nasarawa, Kogi àtàwọn ìlú míì. Alága àjọ náà Mohammed Buba Marwa ó wá gbóríyìn fún àwọn òṣìṣẹ́ rẹ̀ fún bí wọ́n ṣe ń gbógun ti àwọn tó yan iṣẹ́ tó lòdì sófin ilẹ̀ yìí tí wọ́n yàn láàyò. Kọlọ́ọ̀bì Elédùmarè kó ṣàánú má jẹ́ á ṣẹ̀ sófin o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. Òní lọ́jọ́ ajé, kèmí àti kárí ajé náà, kárí ajé lò, kárí ajé pè rán níṣẹ́ o. Àmín.